irú kí wá leléyìí wọ́n yìnbọn pàyàwó pásítọ̀ síwájú ṣọ́ọ̀ṣì wọn. lọ́jọ́ ajé monde ọjọ́ 14 oṣù kẹjọ ọdún yìí níṣẹ̀lẹ̀ burúkú kan wáyé. àwọn agbébọn tí àwọn aráàlú ní ó ṣeéṣe kó jẹ́ ayakila ló lọ yìnbọn pa ìyàwó pásítọ̀ kan, arábìnrin Peace Chinyerego. obìnrin yìí ni aya olùdásílẹ̀ ìjọ God's Vineyard and Grace Dominion Assembly dókítà Samuel Chinyerego. Aláròyé gbọ́ pé tọkọ-tìyàwó yìí ni wọ́n yìnbọn náà lù, ṣùgbọ́n ìyàwó ló kú. iwájú ilé ìjọsìn wọn tó wà ní ojúlé 1 Upper Lawani Street New Benin nípínlẹ̀ Edo ni wọ́n wà lálẹ́ ọjọ́ 14 oṣù yìí nígbà táwọn agbébọn kọlù wọ́n. bó tilẹ̀ jẹ́ pé ọta ìbọn náà bá Pasitọ Samuel àti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀, àwọn méjèèjì kò kú, ṣùgbọ́n ìyàwó pásítọ̀ yìí kò rúlà nítorí ibi tí ìbọn náà ti bà á kò dáa. wọ́n ní látìgbà tí pásítọ̀ àti ìyàwó ẹ̀ ti ń wa mọ́tò lọ sí ṣọ́ọ̀ṣì làwọn atiláwí ti ń tẹ̀lé wọn lẹ́yìn, ṣùgbọ́n àwọn kò mọ̀ iwájú ṣọ́ọ̀ṣì wọn ni wọ́n dé tí wọ́n fi da ìbọn bò wọ́n. èèyàn 3 tí wọ́n dè hámọ́ra ogun ni wọ́n sọ pé wọ́n wà nínú mọ́tò náà. wọn kò sì ṣe méní ṣe méjì, níṣe ni wọ́n da ìbọn bo àwọn mẹ́tẹ̀ẹ̀ta. nítorí bí wọ́n ṣe farapa látàrí ọgbẹ́ tí wọ́n gbà látara ọta ìbọn yìí, wọ́n sáré gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sílé ìwòsàn, ṣùgbọ́n kò pẹ́ rárá tí obìnrin náà fi kú. gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ ṣojú ẹ̀ ṣe sọ, ó ní àwọn ọmọ ìjọ àti igbákejì pásítọ̀ ń ṣe ìgbáradì eré tí wọ́n fẹ́ ṣe níbi ètò kan tí yóò wáyé lọ́jọ́ náà lọ́wọ́ níta ṣọ́ọ̀ṣì ni. agbègbè GRA níbi tí pásítọ̀ àtìyàwó rẹ̀ ti lọ kí èèyàn ni wọ́n ti ń bọ̀. àwọn agbébọn náà sì ń tẹ̀lé mọ́tò wọn bọ̀. ní nǹkan bí aago 7:30 alẹ́ kọjá ìṣẹ́jú 6 tí wọ́n dé ọ̀gángan iwájú ṣọ́ọ̀ṣì wọn làwọn agbébọn tí kò sẹ́ni tó mọ ẹni tó rán wọn níṣẹ́ ikú náà dáàbò ojú ọ̀nà pẹ̀lú mọ́tò wọn. àwọn 3 ni wọ́n sáré bẹ́ sílẹ̀ nínú mọ́tò wọn pẹ̀lú ìbọn lọ́wọ́. bó ṣe di pé wọ́n yìnbọn fún pásítọ̀, ìyàwó ẹ̀ àti olùrànlọ́wọ́ ẹ̀ kan síwájú ṣọ́ọ̀ṣì wọn nìyẹn. pásítọ̀ ní láti inú GRA níbi táwọn ti lọ kí ọ̀rẹ́ àwọn kan làwọn ti ṣàkíyèsí pé mọ́tò kan ń tẹ̀lé àwọn lẹ́yìn, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fáwọn nígbà tó déédé páàkì sí àwọn lẹ́yìn níwájú ṣọ́ọ̀ṣì àwọn. ẹnìkan nínú àwọn èèyàn 3 tí wọ́n wà nínú mọ́tò náà sọ̀kalẹ̀. bó ṣe súnmọ́ pásítọ̀, àgbélébù tó wà lára ṣéènì ọrùn wọn ló já dànù. àwọn 2 tó kù sì rọ̀jò ìbọn lé àwọn pásítọ̀ lórí ní ẹ̀yìn tí wọ́n dúró sí ní tiwọn. ọta ìbọn náà ba ìyàwó pásítọ̀, kò sì pẹ́ púpọ̀ tó fi dákẹ́ lọ́sibítù tí wọ́n gbé e lọ. wọ́n ti dá pásítọ̀ àti ẹnìkejì sílẹ̀ nílé ìwòsàn nígbà tí wọ́n ti tọ́jú wọn tán. SP Chidi Nwabuzo tó ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. ó ní ọwọ́ àwọn ò tí ì tẹ ẹnikẹ́ni nínú àwọn tó hùwà láabi náà, ṣùgbọ́n àwọn ti tẹsẹ̀ bọ ìwádìí ọ̀rọ̀ ọ̀hún. láìpẹ́ làwọn yóò sì mú àwọn olubi ẹ̀dá náà tí wọn yóò fi mú kàtà òfin. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.